alaikum wa rahmatullahi wa barakatuh to all my Muslim brothers and sisters across the globe. Adeku ngbe, emi ashika láṣẹ Ọlọ́run. Okay, kí ni mo mú wá fún yín ní èní? Tapioka. Àwọn mi máa ń pè ní mega, I don't know, but tapioka àti àwọn nǹkan tó máa tún ṣara yín lóore, tó máa ṣe sẹ̀gẹ́ mẹ́ǹgẹ̀. Ẹ má jẹ́ kí n dènà pẹ̀lú. Mo ti rọra da omi sí. Tí bá fẹ́ ṣe tapioka, I think I've already taught you how to cook tapioka. Please go through my channel, and by the way, subscribe to YouTube channel and help me share my videos. Mo bẹ̀bẹ̀ ni, ẹ ṣé, mo dúpẹ́. So now, mo ti gbé omi kaná, omi yẹn ti ń hó lọ. Tẹ́ bá rí quantity omi lélẹ̀ kò pọ̀ jù. Ẹ má jẹ́ kí omi kó máa pọ̀ jù nínú tapioka yín. And tapioka dẹ̀ rí, ṣé ti rí. Ẹ máa ní láti rà, kẹ́ ṣàn dáadáa, kẹ́ wá soak overnight or for like 4 hours or like ṣóti yẹn. Ẹ jẹ́ kó soak so that ó máa rọ̀ dáadáa. Ti sọ mi ti bá rọ̀ dáadáa. So ní báyìí, so omi tẹ́ máa dà sí lẹ́nu tó máa fi hó, tómi tó ń hó yìí ẹ má yẹ kó pọ̀ jù because omi tẹ́ fi soak yẹn náà tapioka ló ó máa soak, omi yẹn máa wọnú ara ẹ̀. So tẹ́ bá dé báyìí ó máa tún omi síta ni. So that's the oje there. So ẹ rọra máa dà sí báyìí. Now oríṣi tapioka ló wà. Oní wíníwíní wà, ní ńláńlá wà. So tẹ́ bá notice eléyìí, ńláńlá ni kíní ẹ̀. So wọ́n tó bá fẹ́ ó lè gún báyìí náà kó ṣe kékeré. So kò kí ń pẹ́ jiná 5 to 6 minutes nísìn tapioka yín ti ready. Ẹ dẹ̀ má jẹ́ kí iná pọ̀ jù lábẹ́, ẹ máa lò iná lábẹ́ ẹ̀ nítorí tí iná bá ti pọ̀ jù lábẹ́ bẹ́ẹ̀ yẹn ó máa ń tètè ta mọ́lẹ̀. Meanwhile bẹ́ẹ̀ bá ṣe wà báyìí, kí lèmi fi soak tọ̀dọ̀ mi, I forgot to tell you, mo rọra fi pinch of salt sí, then sugar lélẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń jẹ sugar sí òní kẹ́ ṣe fi sí tapioka yín. I'm not an advocate pé tẹ́ bá ti ṣe tán ní kẹ́ ṣe wá máa po sugar mọ́ kò ń dùn bẹ́ẹ̀ yẹn. So láti lẹ̀ báyìí ni ìdákẹ́ ti bu sugar sínú omi yẹn kó hó, àbí tẹ́ bá ṣe da tapioka sí báyìí kẹ́ wá fi sugar sógbà gbogbo ẹ máa marry ara wọn, ó máa dùn yékéyéké. Ní báyìí mo ti lò iná, ẹ jẹ́ kí n wá cover fún like maybe 3 to 4 minutes. Má padà wá, máa wá stir. I'm coming. So yes, it's been like 4 minutes now on a very low heat. Mo sọ fún yín ni mo gbé sí. So ẹ ti rí, ó máa ń tètè ta mọ́lẹ̀ mo yín sọ. Ṣé ti rí thickness ẹ̀? Torí ẹ̀ àti ilẹ̀ ẹ má jẹ́ kí omi pọ̀ jù, if not ó máa ṣàn ni. So ìgbà tí máa dà á sí ẹrí pójú ẹ̀ ó funfun gan. So ìsìn lẹ máa fi mọ̀ pé àánú máa fún yín ní smell yẹn díẹ̀díẹ̀. Ìsìn lẹ máa fi mọ̀ pé tapioka yín ó ti ready to gba nǹkan mọ́ra. Ṣé ti rí? Color tó máa fún yín sìn òun lélẹ̀. Translucent, ó ṣáà máa kò jọ mọ́ pé ó lighter. So òun lélẹ̀. So ní báyìí máa rọra fi. Ẹ lè grate ẹ̀, ṣó ti yé yín, ẹ lè grate ẹ̀, ọ̀bẹ mi ṣe like ẹ̀ lélẹ̀. So ẹ fílẹ̀ báyìí. Ṣó yé? Máa rọra dá little milk sí àtòrí iná. Oh wow, this is looking creamy already. I want to stir it together. Don't you just love what you see? Ṣó yé yín? So this is it. So máa wá paná. Our tapioka is ready to be served. The consistency tẹ́ fẹ́ rí lélẹ̀, kó má ṣàn jù, kó má thick jù. That's it. So tó bá ṣàn jù. Wow. Isn't this looking pengin already? It's looking pengin. Tapioka is always ní tèmi o. Tẹ́ bá kí n ṣe tẹ́lẹ̀, please and please. Alase fẹ́ bẹ̀yẹn. Tẹ́ ṣe tán, ẹ má mú. Tẹ́ bá ti délé ńsìn, kẹ́sì, kẹ́ wá gbé sínú fridge. Bye. Oh wow. Tẹ́ bá máa fi ṣínu. Mo mọ̀ pé ẹ máa padà wá sórí comment section mi. Serve your tapioka very chilled. You will really love it. Nísìn, àwọn toppings ni ẹ ti rí. Coconut of course àti fi sí tẹ́lẹ̀. So ẹ mú àwọn toppings yín sí. Toppings tó ń ṣara lóore. Àwọn bananas yín lélẹ̀. Just take it round. Tẹ́ bá ń gbé báyìí. Wow. You will really what? Love it. Like I suggest, try kẹ́ fi sínú fridge
tutu. You really, really love it. Tapioca and milk and coconut with banana, chilled one. So bá dẹ̀ jẹ́ pé onígbígbóná báyìí náà lẹ fẹ́, all well and good, but I'm just telling you. So now, Fesiri, very one, you can just literally have it like this. Money ha Alase, mi fẹ́ jẹ́ ká look bored. Ká máa look bí pé à ń gbààwẹ̀. Just, you know, you'll bury as much as you want. Then, this is my apple. You can do green apple or red apple. Tó bá ṣe wù yín ni. And you can actually skip the apple part. Step by fake. But please try it. So, kò ṣe gbogbo alẹ́ kó máa kó gbogbo àwọn fruits àlàyé kó máa jẹ fruits oríṣiríṣi and all that. Try as much as possible to recreate this recipe. You really, really, really love it. Ṣó yé yín? Tẹ́ bá gbélé síwájú aláàjì àti aláàjà. Oh my word. Ọmọ ni false here. May Allah bless you. Ẹni alájẹ má worry. The normal oúnjẹ tẹ́ máa ń jẹ kọ́ ni máa sè. Come on, kí ló tún dish Alase. Ṣó yé yín? So that's how you want to recreate this recipe and take it for today's iftar. Ṣó ti yé yín? And make sure pé recreate ẹ. Òun dẹ̀ ní kẹ́ kọ́kọ́ fi gbẹlura. It's so filling. Let's see. Then you can now pour your remaining milk. Isn't this just beautiful? This is it. Mo lérò pé mo ti kọ́ yín ní one or two tips bẹ́ ṣe máa jẹ tapioca yín kó kàn máa lọ plain bẹ́ẹ̀ yẹn, especially ní Ramadan yìí láti lè nourish ara yín dáadáa. Ire o lọ́jọ́ gbogbo, and please do subscribe to my YouTube channel. Kẹ́dẹ̀ máa bá mi share videos mi. Thank you and God bless you. Ramadan Kareem.